ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ o ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kájá dúró kẹ́kọ̀ọ́ dúró káwá fi ìrù ẹ̀kọ́ ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Afenifere Ohaneze counter ACF's claim of Northerners maltreatment in South. Àwọn Arewa wọ́n pariwo síta wọ́n ní àwa South East àgàgà ilẹ̀ Igbo pé wọ́n maltreat àwọn Northerner, wọn kì í ta ilẹ̀, wọn kì í ta ilé, wọn ò fún wọn lóúnjẹ, gbogbo South à ń fìyà jẹ wọ́n, a kì í ta ilé fún wọn, a kì í jẹ́ kán dá nílẹ̀, a kì í ta ilẹ̀. Bẹ́ẹ̀ Northerner ló fẹnu ara ẹ̀ sọ fún wa wípé nílẹ̀ Yorùbá o gbogbo ibi táàrí tí wọ́n ti ń pa àwọn èèyàn tó ti ń dáná tó ti ń fi màálù jẹko wọn láwọn baálé àti kábíyèsí ló gbowó lọ́wọ́ wọn tó talẹ̀ fún wọn o. Bí Northerner Arewa ṣe tún wá sọ wípé wọn talẹ̀ fún wọn ní Lagos State gbogbo across ilẹ̀ Yorùbá Northerner ti ra gbogbo the most expensive ilẹ̀ àti ilé o. Ní Yorùbá ti gbé gbogbo ilé àti family house àtọ̀nà àti gbogbo àtomi àti everything náà ti tà fún Northerner àtàwọn ọmọ Yíbò tán o. Lárewa wá sọ wípé irọ́ ni o. Kó má dàbí irọ́ ìjà sáré kàṣápálì. The Pan-Yoruba Socio-Political Organization, Afenifere, and the Pan-Igbo Cultural Group, Ohaneze Ndigbo, have rejected claims by the Arewa Consultative Forum alleging growing hostility and violence against Northerners living in the South. At the forum's meeting in Kaduna, Chairman of ACF's Board of Trustees, Alhaji Bashir Danlatu, asserted that while Northerners have historically welcomed Nigerians from other regions with unlimited hospitality, the same had not been reciprocated. Really? In many parts of the South, especially in the Southeast, a Northerner cannot expect to acquire 1 square foot of land, not to speak of owning any significant property. Wọ́n jọ Yorùbá ní ẹ̀rí báyìí sí. Wọ́n ní àwa South o, South West, South East, South South. Wọ́n là ń fìyà jẹ àwọn Northerner tó ń gbé ní ilẹ̀ wa. Wọ́n wá ní most especially àwọn ọmọ Yíbò. Wọ́n ní kò sí iye owó tó lè gbé lọ bẹ̀ àbí anything kó fẹ́ wọn kó bímọ kó ṣe gbogbo ẹ̀. Wọ́n ò ní ta ilẹ̀ fún ẹ. Ilé wọn ò ní ta fún ẹ, wọ́n kàn lè rẹ́ǹtì fún ẹ ni. Nígbà tí wọn dàbí àwa Yorùbá. Yorùbá ló máa ń gbé ilé àtọ̀nà ta. Family house tó yẹ kí wọ́n lease for 20 years àbí 30 years fẹ́ni tó bá tẹ́ lọ́rùn. Igbo òkè wá years o 50 years at least ẹ̀ fún ẹ o lè wo kó tún kọ́ kó o fi lo 50 years má wọ́rì àbí kẹ̀kẹ́ kan lease ẹ̀ bẹ́ẹ̀ yẹn after 50 years á padà sí ọwọ́ àwọn ẹni tó ní property. Yorùbá òun láìkì yẹn wọ́n máa ń ta pátápátá ni wọ́n á ta ilé pátápátá ti paper ti dọ́kúmẹ́ǹtì wọ́n á ta ilẹ̀ tómítómí tó bá ti wá tà tọ́tán náwó tán tó invest owó sọ́dọ̀ Wàsíù Àyìndé ọ̀dọ̀ Màlá ọ̀dọ̀ Pàṣọ ọ̀dọ̀ Òṣùpá gbogbo wọn tó tán bá ti náwó tó ju wọn wá dá wọ́n fẹ́ gba ilé padà wọ́n tún fẹ́ claim ibi tán ti tà àwọn ọmọ Yíbò ṣe bẹ́ẹ̀ òun làwọn Northerners sọ. He said attacks on Northerners had continued unchecked by successive government further fueling discontent. He also pointed to what he described as discriminatory federal policies that have alienated many in the North and led to growing disillusionment with the Nigeria Federation. But Ohaneze Ndigbo dismissed ACF's allegation as divisive and diversionary, asserting that Northerners are peacefully coexisting with their host communities across the Southeast. Hey, yoga. Owa to continue, be only from Anambra to Imo, Enugu, Abia, and Ebonyi. Northerners are warmly accepted. Many are landlords, business owners, and live peacefully with their hosts, he added. Ogani. Àwọn people yìí, okay. They own their houses and are doing their business without any attack from their host communities. Everybody knows that the Southeast region show hospitality more to people from outside the region. Similarly, ẹja lọ gbọ́ nǹkan tí àwọn Afẹ́nifẹ́re sọ. Èyí táwọn ọmọ Yíbò tí wọ́n fi dá wọn lóhùn nìyẹn pé bàbá ńlá irọ́ lẹ pa, onírọ́ ni yín, òpùrọ́ ni yín. Àìmọye Northerner ní Southeast nílẹ̀ Yíbò náà ló ti become landlord bí mo ṣe kà fún yín wọ́n yẹ kọ́ sí bí Ohaneze Ndigbo. Wọ́n dẹ̀ ní business tó ń do well
gẹ́gẹ́ bó ṣe sọ ṣùgbọ́n ìwọ àtèmi mọ̀ wípé ọmọ Yíbò kì í ta ilẹ̀ wọn wọ́n máa ń rẹ́ǹtì ni kí tó wá ká títọ́ ọmọ Yorùbá Yorùbá lọ́rọ̀ lẹ́nu wọ́n mèsì ọ̀rọ̀ bá jẹ́ mo lọ́ọ̀fù ìran mi wọn kì í ṣọmọ lọ́lé lọ gbèsè ọ̀rọ̀ wa but before that jẹ́ ká wo fídíò. American government Nàìjíríà lè má rò bẹ́ẹ̀ ń bá ṣe wèrè àwọn eléyìí sọ fún yín pé àwọn ò ní bọ̀ o ṣùgbọ́n àwọn ológun ṣé ẹ ti rí bàbá yẹn olórí àwọn native doctor Burkina nìyẹn ó ti kó gbogbo wọn jọ kúnlẹ̀ bí ẹni ẹlẹ́ṣẹ̀rú ẹ̀ mọ̀ ẹ̀yin níbọn hàn sọ pé ẹ̀ níbọn àtètè bọ̀ ogun wà ń Burkina Faso ogun ó wà Nàìjíríà lè máa rò bẹ́ẹ̀ ń ṣe ẹgbà ṣe nígbà tẹ́ ti fẹ́ ti tú wá jẹ́ àwọn eléyìí ogun wà wọ́n máa ba ayé yín jẹ́ ẹ kọ́ntínú wèrè tẹ́ ń ṣe ẹ̀kẹ́ má fàwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ wọ́n ti sọ pé àwọn ò níbọn ṣùgbọ́n ogun táwọn ní àwọn á lò níbi táwọn tó yẹ káwọn lò ohun tó máa mú yín gba president àwọn tó tún fẹ́ ṣe dáadáa fáwọn nílùú àwọn ibi táwọn bá ṣe gbó ogun àwọn ìwé agbára táwọn ní lórí ogun dúdú táwọn ní ibi táwọn bá bá a dé ẹ wò ẹ̀yin gbọ́ àmọ́ àwa lẹ máa rò bẹ́ẹ̀ ń bá ṣe àwa green white green àwa lẹ máa rò bẹ́ẹ̀ ń bá dán o àwa la máa ń gbá tẹ́nẹ̀ àwa ni àwa alárẹ̀pẹ̀tẹ́ àwọn làwọn ológun wa kọ́ba tàwọn tó ti ń dìde ní àárín ara wa jẹ́ lọ́mọ àwa la gbẹ̀sìn sórí àwọn eléyìí ò gbọ́ pa ẹ̀sìn tẹ́ mú wá fún wa àwọn ọlọ́gbà sórí tó mọ the right thing láti ṣe ṣe rí Burkina àwọn ọ̀gbọ́ pa àwọn ọ̀gbọ́ po tẹ́ bá ń gbọ́ mi ò gbọ́ pa mi ò gbọ́ po I don't know wait wọ́n á fògùn bàtì yín jẹ ẹ má jókòó yín jẹ ogun wà kúdùsù fún yín o native doctor Burkina. ẹ wá gbọ́ kúdùsì fún ẹ̀yin ti Burkina Faso ẹ wá gbọ́ nǹkan tí àwọn Afẹ́nifẹ́re fi dá àwọn Arewa lóhùn. Similarly, Afenifere described ACF's claim as misleading and politically motivated. The organization's national publicity secretary, Jare Ajayi, however, told The Punch in Ibadan that Dalatu's comments reflected the growing need to restructure Nigeria to allow regions to manage their own affairs more effectively. Ajayi stated, "No northerner is being maltreated in the south simply for being a northerner. That assertion is a faulty generalization." Ohun tí Jare Ajayi, secretary Afenifere, tó fi ránṣẹ́ sí àwọn Arewa ni wípé irọ́ lẹ pa fún gbogbo claim tẹ́ claim irọ́ ni. Kò sí ẹni northerner tí ẹni Yorùbá tó fìyà jẹ ní ilẹ̀ Yorùbá wa yẹn ní south west. Ẹni northerner tó bá rí tí ọwọ́ ìyà tó bá kàn tó bá fìyà jẹ, bóyá ó ti pààyàn sórí oko, bóyá ó ti pààyàn, bóyá ó ti commit one crime or the other. Yorùbá dé èrè gan kàkàtà fìyà jẹ wọ́n tún lọ fà lọ́lọ́pàá lọ́wọ́. Ibo ni Yorùbá, ibo ni southerner tí wọ́n fìyà jẹ wọ́n. Ẹ gbà mí lọ́wọ́ àwọn tó jẹ́ wípé lọ́dọ̀ yín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n lẹ ń para yín bẹ́ẹ̀ tí ń para yín ní nọ́ọ̀tì tí nọ́ọ̀tì ń pa nọ́ọ̀tì lẹ ń pa àwọn southerner ẹ̀yin yẹn náà lẹ́ẹ̀tún ní ìtìjú lẹ́ẹ̀tún bọ́ síta wípé wọ́n fìyà jẹ yín ní south. I tell you say northerner no dey shame, dem no get eyes wey dem go take shame. Because if only northerner dey shame, Arewa go come out dey speak this kind idẹ̀tí lẹ́nu ẹ̀. Má jẹ́ sọ lóyìnbó pé dọ́s. Kí northerner kí Arewa máa sọ wípé wọ́n máa treat àwọn northerner ní south. Ẹ jọ̀ọ́, between the northerner and the southerner, who among us maltreating the northerner? Because the northerner dey kpai northerner, the northerner dey maltreat northerner. Look at the same northerner that makes all their youth alimajiri begging for arms every day before they can feed, attacking the southerner that we are the one maltreating them. So our southerner la make àwọn youth yín alimajiri. Now we the southerner dey find the northerner in the north there. I say una no dey get shame. Arewa, if una no see any better thing wey una wan talk for this matter, for this Nigeria, the matter wey dey ground, so may una keep quiet till eternity, not till further notice, till Tinubu notice. Ejama kabo. Ajayi stated
No northern is being maltreated in the south simply for being a northerner. That assertion is a faulty generalization. He also questioned Dalatu's claim about discriminatory federal policy against the north. It is ironic that someone of his standing would suggest that when it is well known that many federal policies actually favor the north more than other regions. We all know. On Dalatu's comments regarding land ownership and attacks on northerners, Ajayi challenged the ACF to first address the plight of people in Benue, Plateau, and southern Kaduna who have suffered violence and displacement. Ọmọre nìyí, jàre Ajayi, ẹlọ́rọ̀ rẹ̀ lẹ́nu. Ọmọ ọkọ Yorùbá tó mèsì ọ̀rọ̀ ń fọ̀. Jàre ti sọ fún wọn o. Ọmọ Yorùbá ògidì. Ó ní ilé tí ẹ̀yin Arẹwà tẹ́ fi sunkún kiri. Kìràìkìràì tẹ́ ń wá nǹkan tí kò sí. Bóyá kí ẹ̀yin Northern kẹ́ kọ́kọ́ lọ sọ́ọ̀tì problem Plateau, Benue, àti South Kaduna. Tẹ́ ẹ ti para yín tán bẹ̀. Tẹ́ fi South rúlẹ̀. Ẹ kọ́kọ́ fèsì ara yín. Arẹwà una no dey shame. I don talk how many times now. Wetin Yorùbá our àwa náà ní Afenifere money me lọ́tà. Wetin our brother the Afenifere secretary dey yarn the Arewa people. May una go plan am o. May una go think am o. Na all Yoruba people join mouth talk am. Before una go begin dey open una mouth, Arewa dey attack Southern and dey attack us. Say we dey maltreat una brother, una people wey dey our side. Why una people dey run comot for north now? Come dey live for south? Because Northern don pine Northern finish. See Arewa no fit complain about wetin dey happen for Plateau, wetin dey happen for Benue. They no see that one. Wetin dey happen for Southern Kaduna, they no see that one. Na their brother wey dey send message, customer dadani, hunter. Their hunter brother wey dey collect ransom for south. Na him they won't complain. Say we dey attack. Abi na dem dey attack us. Ṣùgbọ́n jàre Ajayi, ẹ ti ṣeun jàre. Kọ́kọ́kọ́ lọ ṣe ti ilé wọn náà. Ẹ kọ́kọ́ lọ yọ ìtì igi tó wà lójú yín kẹ́ tó máa rí èrún. Kò jù bẹ́ẹ̀ lọ. Kudos to you. Kundusi to Mr. Jare Ajayi Jare. Kudos to you. He concluded by supporting the call for ìyẹn ti belong to. So, ibi tí ọ̀rọ̀ yẹn wà nìyẹn. Ẹ̀yin èèyàn mi. Ní ìgbà tí Arewa bá bọ́ síta tó bá attack àwa Southerner. Wípé àwa à ń máa treat àwọn Northerner tó ń gbé ní South. Ẹgbẹ́ àsọtílẹ̀ Yorùbá tá a jọ mọ̀. Ẹ gbà mí. Ìfẹ́ yẹn ti pọ̀ jù tẹ́ fi hàn sí wọn ni o. Torí ayé tí àwọn Northerner ń jẹ ní ilẹ̀ Yorùbá, wọn ò padà rí jẹ ní North. The kind better life wey the Northerner wey they live for Yoruba land, they live, they enjoy life. That kind of enjoyment wey they enjoy for Yoruba land, they no see one half of it for North, where they belong. Now all the Northerner wey they run comot for North. See Arewa come now. Arewa forum. If they no see any person wey go advise una, me I still advise una before I come up for this video. Me na come hear me. Come hear me. Arewa forum. Now wetin? Na better una do to una people wey they made them they run away from the North there. Come they live for the South. Because now na be terror. Not when you see terror, you see North. When you see North, you see terror. The northern part of Nigeria of today has become a terrorist. Nothing. There is nothing good that comes out of North to Nigerians. The only thing the Arewa and the Northerner are offering every other part of Nigeria na pine, iku. You only offer us death. Apart from death, there is nothing good that come out of North to the South. And we are using this opportunity to tell you the Arewa, if you not get anything for head again, now, not be by force, me una talk. Now by force? Arewa, why you not talk the pine where they happen for Plateau, where they pine that they do mass burial for Plateau, for Benue, for Southern Kaduna? Why? Lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n tún ti lọ pa àìmọye àwọn èèyàn ní Sokoto, ní abẹ́ igi imú Sultan of Sokoto. Ǹjẹ́ rí kí Sultan of Sokoto pariwo síta? Bọ̀ ó lè mú òbúrẹ́ wà lájẹ̀. Wọ́n lè mú internet
kọ́ social media as a terrorist. Àwọn terrorist tó ń pa àwọn èèyàn nígi imú wọn yẹn wọ́n ṣe terrorist o. Social media ni terrorist. Ṣe ra ayé àwọn northerners. Ó dẹ̀ pé dust ló kù nù ọpọlọ yín. Ní nǹkan kan nu wọn ọpọlọ mọ́. Sawdust ló kù ńbẹ̀. Ẹ̀yin tèmi, ẹ wo, bá mi share fídíò yìí kó kan gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lára. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa, màá pariwo. Bẹ́ẹ̀ bá tún ṣe dáadáa, màá pariwo kẹ́lẹ̀ mọ́ pé mi ò ní ọ̀tá láàrin yín ni. Ṣebí ẹ ti dá wọn lọ́ba ẹ̀rí tí mo ti gbé jáde tẹ́mi ti ṣe wọn bá ti tèmi. Kò jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ ilẹ̀ Yorùbá pọ̀. Ẹ má rò wípé Tinubu òun ló máa ẹlòmíì fẹ́ lè sọ wípé kí Tinubu wá bá yàwó òun sùn. Èèyàn tí ò níṣẹ́ tí ò lábọ̀ tẹ́lẹ̀ náà tó kàn forí gbági kiri tó fẹsẹ̀ jalè kiri tí ò ní kankan kò rẹ́dì láti ṣe kankan ni o. Òun náà máa complain pé kò síṣẹ́. Bọ́n bá fún wọn níṣẹ́ wọn ò ní lọ bẹ̀ wò. You see? Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ tún ilẹ̀ bàbá wa ṣe. Make Yoruba land great again. Just like ayé àwọn Awólọ́wọ̀ and co. Ilẹ̀ Yorùbá tún yìí máa dùn gbà yẹn lọ. Great Yoruba land, great. Greatest Yoruba land, great o. Má gbàgbé láti bá mi like, kó bá mi love, kó bá mi share. Kó má sì gbàgbé láti bá mi gbé jáde. Share síta. Support my brand now. Bá mi subscribe kí ló share. Yèyé dára kówé. Kó. Ó lè ní jẹ́.